mi ò bá Makinde àti Olubadan jà, ìdí rèé táwọn èèyàn kò fi rí mi pọ̀ mọ́ Gómìnà Àti Ọba Ladoja. Aláàfin ló sọ bẹ́ẹ̀. Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Owóadé ó mà ti sọ pé irọ́ ńlá oníròyìn tó máa ń jà rìnrìn wípé láàrin òun àti Olubadan ti ilẹ̀ Ìbàdàn àti gómìnà Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àárín àwọn Ògún. Aláàfin ni òun mà ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ọba Rashidi Ladoja àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Ọ̀yọ́, Aláàfin Owóadé ní kò mọ̀ sí èdè àìyedè kankan láàrin òun àti ọba Ladoja àti Makinde. Kábíyèsí náà sọ pé tí nǹkan kan bá tiẹ̀ wà, àwọn yóò yanjú rẹ̀ láàrin ara wọn tí ẹnikẹ́ni kò sì ní gbọ́ sí i. Mi ò ní ìdí kankan láti tako ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọlúàbí ni gómìnà wa. Mo máa lọ bá a sọ̀rọ̀ tí nǹkan kan bá tiẹ̀ súyọ láti jíròrò lé lórí. Bákan náà, mo ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Olubadan. Kò sí èdè àìyedè kankan láàrin wa. Aláàfin Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀. Ọba Owóadé ní àwọn oníròyìn orí ayélujára kan tí kò bìkítà ló ń gbèròyìn òfegè kiri nípa ìtẹ́ Aláàfin. Nígbà tó ń sọ̀rọ̀ nípa bí àwọn èèyàn kò ṣe máa rí òun pọ̀ pẹ̀lú Olubadan àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìgbà díẹ̀ báyìí, Aláàfin ni òun mọ̀ ní àìlera díẹ̀ ló fà á. Kábíyèsí wa sọ pé òun yóò máa yọjú síbi gbogbo ètò tó bá yẹ kóun wà báyìí. Orí adé náà wá sọ pé ìṣẹ̀lẹ̀ àìbọ̀wọ̀ pẹ̀lú Olubadan lóde kan tó máa pa àwọn pọ̀ ló jẹ́ káwọn èèyàn kí wọ́n máa gbèròyìn òfegè kiri. Aláàfin Owóadé ó wá sọ wípé òun kò mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ àti wípé òun àti Olubadan àwọn ti parí ọ̀rọ̀ náà. Mo nawọ́ sí Olubadan àmọ́ ó ṣàlàyé fún mi pé òun kò rí ọwọ́ mi. A ti jọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà, mi ò fi ṣe ìbínú rárá o. Aláàfin ló sọ bẹ́ẹ̀. Aláàfin ni òun yóò tẹ̀síwájú láti máa wá àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè àwùjọ nígbà tí ó rọ àwọn èèyàn láti kọ etí ikún sí àhesọ ọ̀rọ̀ táwọn kan ń gbé kiri. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o. Àmín.